kàyééfì ńlá nìyí o gbogbo èèyàn ọmọ orílẹ̀-èdè nàìjíríà pátápátá níbi tí n ti ń gbọ́ mi. Lizzy Anjorin ó mọ̀mọ́ tó ti fi ohùn ránṣẹ́ sí ìyẹn àǹtí Ìyábọ̀ Òjó àti mọ́mí Tọ́pẹ́ Àlàbí nínú fọ́nrán, ṣùgbọ́n ìmọ̀jẹ̀mí gbà yín lákòókò ìwáyà gbọ́ fọ́nrán orí ètò Kúnlé Ìjẹ̀ṣà náà nìwà kí a bá wa láìkẹ̀ kí a bá wa share rẹ̀. bed warmer olórí burúkú ṣọ̀pọ̀ kéku ẹ̀ bàbá tẹ̀ pa bàbá ò jẹ́gẹ́jẹ́gẹ́ bàbá oní fake life o ìwọ náà wo life tó ń lò ògbé sí ayé ẹ alẹ́ ẹ òbí máa wáyé má ṣe rere òun ni ẹlẹ́wọ̀n ṣé ká bẹ́ẹ̀ go further ó ò ṣe sọ fáwọn èèyàn pé ńgbà tó ń lù nílùú bàrà nínú ẹ̀wọ̀n lára ẹ di jẹ́gẹ́jẹ́gẹ́ arúgbó ọjọ́ ìwọ náà kí ni èjì ẹ̀ wo èjì ẹ̀ tó ti di jẹ́gẹ́jẹ́gẹ́ wọ́n ròyìn pé ó lọ gbowó olówó wọn ti mẹ́wọ̀n wọ́n nínú ẹ̀wọ̀n náà ti fọ́ kóńdó mọ́ ní spinal cord gbogbo ẹ̀ bá rupture ìwọ náà rí bó ṣe máa ń gbọ̀nrín ni ẹ̀gbọ̀n pẹ̀pẹ̀ ẹ̀gbọ̀n rírì ìwọ náà wò ó àwọn èèyàn ní àgbáyé ẹ̀ṣọ́ ìwọ náà wò ẹ̀gbọ̀n rírì tó gbé ó lọ́pọlọ orí ò pé ó ní tìjú ṣé èmi ò lọ ẹ̀wọ̀n rí ẹ̀wọ̀n òde ń ṣe tèmi torí mo ti di òtítọ́ mẹ́rù mi èmi ò ń ṣèkà bí ìwọ ló máa lọ fi fake account ngbà táǹtí ké sọ nígbà yẹn àwọn èèyàn ní wèrè ní kíní kan ọlọ́run má ṣàǹtí aláǹtí ń wèrè bò títọ́ ti hàn báyìí ìwọ náà lo òfẹ́ kan listing sí torí o mọ̀ pé ó gbò títọ́ dání ẹ̀gbọ́n rírì olè ọ̀lẹ ọ̀fọ́n àtijọ́ tán ti bí ẹ ìwọ òrò kó lè jẹ́yàn rí nínú ayé àfi kó máa kojú bọ ibi tọ́gbẹ̀ ti dùn tó bá dẹ̀ wá tójú bọ ibi tọ́gbẹ̀ ti dùn o ò tún wá lóyà wàá tún lọ blọ́ọ̀gì wọn ni ìwọ máa yẹn ò tí ì dẹnu kọ ẹ o ti lọ fi Gistlover kó ọwọ́ máa yẹn sí yọ́yọ́ báyìí àtijọ́jọ́ yìí sìn anybody ò mọ̀ pé ẹ̀gbọ́n rírì ni máa yẹn wọn ò mọ̀ pé lẹ́wọ̀n lẹ̀gbọ́n rírì òbí ọmọ ẹlẹ́wọ̀n wọ́n dó gbogbo furu ẹ̀ balabala nínú prison wọ́n ti nà lánàkì kó tó lo ẹ̀wọ̀n ẹ lọ wo fọ́tò ẹ̀ lórí Google nígbà tó tẹ̀wọ̀n dé ni òbí ń di ẹ̀gbọ́n rírì òbí ń darúgbó ọjọ́ ló wá di bàbá kànjẹ́kànjẹ́ bàbá bá ń gbé sí tókótókó ẹ̀ ni wọ́n fi kóńdó fọ́ nínú ẹ̀wọ̀n so táwa lẹ lẹ́wọ̀n báyìí ìwọ ló lọ fẹ́ lẹ́wọ̀n ìwọ ló lè olójú kòkòrò ẹni tó bá wò ṣe sí Lizzy Anjorin láti ìbẹ̀rẹ̀ ayé mi ẹni ọkùnrin tí n bá ti pàdé rí ẹ lọ bè lọ́wọ́ tó bá fún mi lẹ́yọ̀ kan máa fún ẹ méjì èmi ò ń ṣobìnrin ó lè kò sí tọkùnrin lè fún mi èmi gan tún fún wọn padà àwa tẹpámọ́ṣẹ́ àwa dẹ̀ ní àwa believe nínú ọjọ́ ọ̀la àwa ò ṣe olórí burúkú obìnrin tó ń wábi tọ́bẹ̀ ti sọ ṣé o mọ̀ pé wọ́n ni queen mother àwọn olórí burúkú wọ́n ni queen mother àwọn olóṣó ó ti yẹ irú èmi ń sin iṣẹ́ ni mo gbogbo ayé ló ti mọ̀ pé Lizzy o when it comes to pé wọ́n ń ṣiṣẹ́ ìwọ náà wo nǹkan tó fi mọ̀ ẹ́ àṣẹwò wo nǹkan tó fi mọ̀ Lizzy wọ́n ló wà hard working so ọkọ ẹ̀ ń sìn ńgbà tó ṣẹ̀wọ̀n ṣé bí ìgbà tọ́kọ ẹ̀ ṣẹ̀wọ̀n ló di pé gbogbo ẹ̀ ń gbọ́n rìrì ìwọ náà wo láìfù ẹ̀ a sì máa go deeper bọ̀ já ara máa mú bọ̀ number 2 nìyẹn number 3 kí ló kọ fún wa ó ní fọ́sọ̀m Saoty fọ́sọ̀m kẹ̀ní Saoty eléyìí ò ṣòrí gbogbo èèyàn mọ̀ pé Lizzy like owó bí n bá dé anywhere in the whole world business. ikú dédé àsìkò níbi tí n ti láǹfààní tí n ti ń gbọ́ wá káàkiri gbogbo àgbáyé níbikíbi tí n ti ń wò wá lágbára Ọlọ́run Elédùmarè ojú tí n fi ń wò wá ojú náà mi àfọ́ etí tí n fi ń gbọ́ wá etí náà mi àdí o orere bí iye létí yẹn mi àgbọ́ ohun tó tún ń ṣẹlẹ̀ níwájúwájú bẹ́ẹ̀ la tún yí ká mọ̀ tó mú wá sí etí gbọ̀nyìn o gbogbo yín olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà káàkiri gbogbo àgbáyé nípa ọ̀rọ̀ tí Lizzy tó fi ránṣẹ́ sí àǹtí Ìyábọ̀ náà láyé ká tún mú wá sí etí gbọ̀nyìn àti mọ̀mí Tọ́pẹ́ Àlàbí torí ẹ̀yìn àìsí ń bẹ làbá ni dá sí ń gbọ́ ọ̀rọ̀ tí Lizzy mọ̀mọ́ sọ́nù fọ́nrán ọ̀rọ̀ tó mọ̀mọ́ lágbára ni o ṣùgbọ́n kí ló fa ìdí ọ̀rọ̀ tí Lizzy sọ ìyẹn Lizzy Anjorin Ìyábọ̀ Òjó àti Tọ́pẹ́ Àlàbí gbogbo rẹ̀ náà ni a gbọ́ nínú fọ́nrán wọ́n ní ọlọ́lọ́fà bíyè láti gbọ́ mọ́ta ìwáyà gbọ́rọ̀ tí Lizzy Anjorin sọ nínú fọ́nrán ìwọ orí ètò Kúnlé Ìjẹ̀ṣà náà ni wà fáǹfààní yìí tètè subscribe sórí ètò kí n lè àjàǹfààní bá a bá tó ṣe mú fọ́nrán wá fún gbogbo èèyàn ọmọ Nàìjíríà pátápátá
àti pé kí n bá wa share fọ́nrán, kí n bá wa like, kí n bá wa comment sábẹ́rẹ́, ń farabalẹ̀ gbọ́ fọ́nrán látòkè délẹ̀ kí n lè àmọ̀dé ọ̀rọ̀ gbogbo bó bá ṣe lọ. Ìyẹn náà bá fẹ́ sọ, ìyẹn náà bá mọ̀ tẹ́ fẹ́ sọ lórí ọ̀rọ̀ fọ́nrán, kí n sọ sápò comment wa. Ìwọ ìmọ̀dẹ̀mẹ̀gbà yín lákòókò ìwáyà gbọ́rọ̀ ń bẹ orí ètò Kúnlé Ìjẹ̀ṣà náà ni wà. Ìmọ̀ gbé kúrò kí n like rẹ̀, kí n share rẹ̀. Ire o, ó dìgbà. So ẹ dìídì lọ bá Tọ́pẹ́ pé kó keep mi busy ni. So àǹtí Tọ́pẹ́ tó wá sọ́dọ̀ mi náà ẹ dìídì pre-plan ẹ ni àbí pé kí wọ́n bà ọjọ́ ayọ̀ ara yín jẹ́ láì ṣe mi. So it was well pre-planned. So gbogbo àwọn tó máa ń wá fún Lizzy Anjorin yẹn ẹ má mọ̀ọ́mọ̀ lọ pre-plan wọn against Lizzy ni pé kí wọ́n máa keep Lizzy busy, kọ́n dẹ̀ máa destroy business ẹ̀, kọ́n dẹ̀ máa destroy marriage ẹ̀, kọ́n máa destroy ayé ẹ̀. Ẹ̀yin abiyamọ kan ọmọ yín ń sáré nínú ayé àmúdá ẹ̀pọ̀ ọmọ yín ò mọ̀ ṣe. Ta ni àdótòṣì tó ń rán àwọn èèyàn sínú ayé àwọn ọmọ yín tí kò jẹ́ kán tètè débi tí wọ́n dé? Ta ni ẹ̀dá náà tó dàbí amẹ̀bọ àdótòṣì Gistlover tí ó ń fa ìjákulẹ̀ fún ọmọ yín bí ọmọ yín ṣe ń sáré tó? Mọ́mì dádì tẹ́ ń wò mí, ta ni àdótòṣì Gistlover inú ayé yín tó ń rán àwọn èèyàn sí ìjákulẹ̀ bísínẹ́sì yín? So ẹ mọ̀ọ́mọ̀ rán Tọ́pẹ́ kí lórúkọ ẹ̀ náà? Ọlájídé. Kì í ṣe pé mo wọ fake polo. Now I get it. Now I get it. Because tó bá jẹ́ pé fake polo ni mo wọ̀ for real, ó yẹ kí Tọ́pẹ́ ti mú polo yẹn síta. Even nígbà tí Tọ́pẹ́ tó tún fẹ́ fi evidence hàn, ó gbé long t-shirt méjì jáde. Ìkan ní barcode, ìkejì ò ní barcode. Tọ́pẹ́ refused to wear the same polo tó pè ní fake. So fake polo tí Tọ́pẹ́ sọ yẹn àbí is to engage me, is to destroy my life, my business, my name. So it was a planned work. Now I get it. Now I get it. Now ẹni tó dárúkọ yẹn ṣé òun ló kọ́kọ́ máa ṣe ìgbéyàwó? Wọ́n ní bí ìwọ bá ṣe rere ara kì yóò wá yá ọ bí. Tí ẹ bá sí nínú ẹgbẹ́ tó ń ba ti ènìyàn jẹ́, tí ẹ bá wà nínú ẹgbẹ́ tó ní àṣírí kan tẹ́ ẹ fẹ́ káyé mọ̀, kí ló dé tẹ́ fi rò wípé kán máa bá yín bayé èèyàn kan jẹ́ nítorí pé ẹ fẹ́ ṣe patí? Níjọ́ wo lẹ́yìn ti fẹ́ ṣe patí tẹ́ wá gbọ́ pé Lizzy Anjorin sọ wípé kán máa lọ bàyàn kan lórúkọ jẹ́ nítorí pé Lizzy Anjorin fẹ́ ṣe patí? Ẹ fún mi ní ẹ̀dá kan tẹ́ ẹ mọ̀ nílé ayé tẹ́ ti dáyé tí wọ́n sọ wípé ẹ lọ bá ti lágbájá jẹ́ nítorí wípé tẹ̀mẹ̀dó fẹ́ ṣe patí.